Igboho gba ìyá àti ọmọ ẹ̀ sílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé ní Kwara. Bí àlá ni kinní náà rí lójú àwọn agbófinró àti àwọn aráàlú gbogbo nígbà tí olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Igboho àti àwọn ọmọ ẹ̀ṣọ́ ìlú ẹkùn ẹ̀ gba obìnrin kan Adijatu Kubura Al-Ikhlas àti ọmọ ẹ̀ Abdulmalik sílẹ̀ níbodè Ṣáádú ní Kwara. Ọkùnrin jagunjagun ilẹ̀ Yorùbá náà ní kì í ṣe pé òun dá kinní náà ṣe o, ọpẹ́lọpẹ́ àwọn ọlọ́pàá ló jẹ́ kó ṣeé ṣe fóun. Ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ àbámẹ́ta sátidé àná ọjọ́ 4 oṣù keje yìí ni wọ́n gba obìnrin náà sílẹ̀ tí wọ́n sì gbé tọmọtìyá náà sí gbangba láti inú igbó tí wọ́n gbé wọn sí. Ìgbópẹ́ níjọba ìbílẹ̀ Orílópé táwọn ajínigbé ti ń ṣe ọ̀pọ̀ ohun tí wọ́n ń ṣe yìí náà ni wọ́n ti jí obìnrin yìí gbé. Wọ́n jí gbé òun àti ọmọ ẹ̀ wọ́n sì gbé wọn sáwọ inú igbó lọ. Nígbà tí Sunday Igboho gbọ́ ló kó àwọn ọmọ ìlú ẹkùn ẹ̀ sòdí tí wọ́n sì ń wá ọmọbìnrin náà àti ọmọ rẹ̀ tí wọ́n jí gbé káàkiri. Ìrẹ́ ni Igboho pẹ̀lú àwọn èèyàn náà pé kinní ọ̀hún o. Àfi nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí wá àwọn èèyàn náà ni wọ́n rí i pé wọ́n ti gbé wọn kọjá kúrò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n sì ti gbé wọn wọ ìpínlẹ̀ Kwara lọ. Síbẹ̀ náà wọ́n ń fẹ́ gbé wọn kọjá wọ ìpínlẹ̀ Niger níbi tí yóò ti ṣòro gan-an láti rí wọn gbà padà. Àmọ́ Igboho ní pẹ̀lú agbára àti àtìlẹ́yìn tí ọ̀gá ọlọ́pàá pátápátá Túnjí Dìísù fáwọn tó jẹ́ kí wọ́n máa bá àwọn pe ọ̀gá ọlọ́pàá ní Kwara àti ní Niger, ohun tó jẹ́ kí àwọn lè ṣe àṣeyọrí nìyẹn o. Àlàyé tó jáde láti ọ́fíìsì Igboho fúnra ẹ̀ sọ báyìí pé èmi àti àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ṣọ́ mi pẹ̀lú àjọṣepọ̀ ASP Amos Adégòkè àti àwọn ọlọ́pàá míì ti wà nínú aginjù láti ọjọ́ yìí wà tí à ń wá àwọn ajínigbé ọ̀daràn yìí kiri. A fẹ́ mọ ibi tí wọ́n wà gan. Ṣùgbọ́n ní ọjọ́ 2 oṣù keje yìí a rí i pé wọ́n ti wà níbodè Ṣáádú nítòsí Jẹ́bà. Bá a ṣe kọjá síbẹ̀ nìyẹn a sì wà níbẹ̀ títí di ọjọ́ Ẹtì Friday. Níbẹ̀ la dákẹ́ mọ́. Ní dédé aago 12 lóru ọjọ́ àbámẹ́ta sátidé ni wọ́n jáde wá. Wọ́n wá gba owó ìtúsílẹ̀ tá a jọ ṣàdéhùn ẹni o. Bí wọ́n ti rìn jáde làwa kọlù wọ́n. A kọlù wọ́n nínú aginjù níbẹ̀ ní iná ìbọn bá bẹ̀rẹ̀ sí dáhùn lọ́tún lósì torí bí wọ́n ti ń yìnbọn fún wa là ń yìnbọn fún wọn. Nígbà tí ọ̀rọ̀ náà ò sì wọ̀ mọ́ ni wọ́n fẹsẹ̀ fẹ́. Wọ́n ń sá lọ àwa náà sì gbá àfi yá wọn. Lẹ́yìn tí wọ́n ti sá lọ yìí náà ni a bẹ̀rẹ̀ sí wá inú igbó yìí káàkiri. Nígbà náà la ṣẹ̀ṣẹ̀ rí i pé wọ́n tiẹ̀ ti ju àwọn tí wọ́n jí gbé yìí sílẹ̀ níbi tí wọ́n ti ń sá lọ. A bẹ̀rẹ̀ sí gbọ́ ariwo àwọn yẹn tí wọ́n ń pariwo ẹ gbà wá o, ẹ gbà wá o. Níbẹ̀ la ti wá ọ̀nà bá dé ọ̀dọ̀ wọn. Níbẹ̀ la ti rí Adijatu Kubura àti Abdulmalik. Bí a ti ń wí yìí wọ́n wà ní ọsibítù Igboho General Hospital. Níbẹ̀ la gbé wọn lọ. Igboho olórí ìlú ẹkùn náà tún ṣàlàyé nínú àtẹ̀jáde yìí pé ṣùgbọ́n o ó ṣe pàtàkì ká sọ o pé gbogbo ohun tí à ń wí yìí ò ní ṣeé ṣe tí kì í bá ṣe ọ̀gá ọlọ́pàá pátápátá Túnjí Dìísù o. Ọ̀gá ọlọ́pàá ló ń bá àwọn kọmíṣánná ọlọ́pàá ní Kwara àti Niger sọ̀rọ̀ pé kí wọ́n gbà wá láyè kí wọ́n jẹ́ ká ṣiṣẹ́ pé kí wọ́n fún wa ní ìrànlọ́wọ́ tó bá yẹ. Àwọn kọmíṣánná ọlọ́pàá náà sì ṣe bí ọ̀gá ti wí o. Wọ́n fún wa ní gbogbo sọ́pọ́ọ̀tì tó yẹ. Ohun tó jẹ́ kíkiní náà ṣe é ṣe rèé o tí a sì ní àṣeyọrí lẹ́yìn tí a ti lo ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ nínú ìgbẹ́ pẹ̀lú ìgbìyànjú wa. Bẹ́ẹ̀ ni ajìjàgbara ọmọ Yorùbá náà wí lẹ́yìn tí wọ́n ti ja ogun àjàyè yìí lọ́dọ̀ àwọn ajínigbé. Igboho wá ní pẹ̀lú gbogbo wàhálà àti ìdààmú tí ojú àwọn rí lórí ọ̀rọ̀ yìí àwọn kò torí ẹ̀ káàárẹ̀ bẹ́ẹ̀ làwọn ò jẹ́ kó rí àwọn. Kàkà kó rẹ̀ mí máa múrẹ̀ rodò máa fewé ọ̀fẹ́ gbéra làwọn fi ọ̀rọ̀ náà ṣe. Torí ìpinnu tí àwọn ti ní ni pé ní gbogbo òkè Ògùn àti ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pátápátá ìdáàbòbò gbọ́dọ̀ wà fún ẹ̀mí àti dúkìá oníkálukú. Ó ní gbogbo ibi tí ewu bá ti wà tàbí wàhálà ajínigbé bá ti yọjú òde gbangba là bá ewé ajílékege ní ojú òde gbangba ní gbogbo ẹni tó bá ti fẹ́ ìrànlọ́wọ́ àwọn yóò máa bá àwọn pé gbogbo agbára tí àwọn bá sì ní Ohun àti àwọn ẹ̀ṣọ́ ìlú ẹkùn Ohun ni àwọn yóò máa sà láti rí i pé àlàáfíà wà níbi gbogbo ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀nà tó sì bófin mu làwọn yóò máa lò láti fòpin sí ìwà ìbàjẹ́ àti aburú gbogbo. Kò sí tàbí ṣùgbọ́n nínú ìròyìn náà torí bó tiẹ̀ jẹ́ pé àwọn ọlọ́pàá ò tí ì sọ̀rọ̀ síbẹ̀ Igboho dárúkọ ọ̀gá ọlọ́pàá pátápátá àti ohun tó ṣe láti jẹ́ kí àwọn rí ọ̀rọ̀ náà yanjú.
bẹ́ẹ̀ ló sì dárúkọ àwọn kọmíṣánná ọlọ́pàá ní Kwara àti Niger pẹ̀lú ọ̀gá ọlọ́pàá Amos Adégòkè tó ń bá wọn kiri pẹ̀lú àwọn ọlọ́pàá míì tí wọ́n jọ wà nínú igbó níbẹ̀. Ohun tí èyí sì fi hàn náà ni pé àjọṣepọ̀ láàrin àwọn ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ àdúgbò kò lè ṣe kó má so èso rere, torí àwọn ará àdúgbò ni wọ́n mọ ẹni tí kì í ṣe ará àdúgbò àwọn àti àlejò tó bá ṣẹ̀ṣẹ̀ wọ̀lú pẹ̀lú ẹni tó bá ń rin ìrìnkúrìn àti ìrìn kọ́sẹkọ́sẹ káàkiri. Bẹ́ẹ̀ ni ìrẹ́jẹ òsì sínú fọ́tò. Àwọn Ìgbòho gbé fọ́tò obìnrin Àdíjàtù Kúbúrà yìí síta pẹ̀lú ọmọ rẹ̀ Abdulmalik láti fi hàn pé ẹni tí yóò purọ́ ni yóò ní ẹlẹ́rìí òun wà lọ́rùn. Ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n sì ń ti ìdí ohun tó ṣẹlẹ̀ yìí kọ sáárá sí Sunday Ìgbòho, torí ẹni tí ò mọ̀ rí tí kì í ṣe pé wọ́n gba owó lọ́wọ́ ẹ̀ ni wọ́n rí gbà jáde lọ́wọ́ àwọn ajínigbé wọ̀nyí. Àdúrà tí gbogbo àwọn tí wọ́n gbọ́ ọ̀rọ̀ náà sì ń ṣe ni pé irú eléyìí làwọn máa rí o. Ọláyíwọlá Alága ló sáré ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ yìí fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú ìsinmi ọjọ́ ọ̀sẹ̀ òní o.